ẹ̀jẹ̀ aláàmọ́lẹ̀ kó túká ká fọ́gbà yẹn ga ọ̀rọ̀ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹ̀jẹ̀ ń bó tòró ká má tanra wa ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá ẹ̀ ń dojú ti ìran Yorùbá ẹ̀ ń dojú ti wa. sàmìpẹ́ ẹnìkan kọ́ ni Yorùbá àwa náà Yorùbá làwa náà àjọ ń jẹ́ràn kan náà àmẹ́yìn jábọ̀rìṣà ẹlẹ́bọ. ọ̀lẹ́ máa bínú máa fapá jánu máa fẹsẹ̀ janlẹ̀ máa léfìrí kọ̀ọ̀kan kò sí ń tọ́ sí insha Allah. ẹ̀yin nìkan kọ́ labọ̀rìṣà lágbàáyé ẹlẹ́bọ pọ̀ lágbàáyé ẹ̀yin nìkan kọ́ ẹ̀yin náà lẹ́lẹ́gbẹ́ àmẹ́ ń dojú ti ìran Yorùbá kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wọn ní tàmá ìrètí wọn ni wípé ìran tẹ́lẹ́bọ pọ̀ sí jù abọ̀rìṣà ilẹ̀ India ni wọ́n gbà yí pé bóyá nínú ìdílé kan òrìṣà tí ó máa wà nínú ìdílé kan bí 20 bí 30 bí 40 bí 50 bí 60 lọ sókè dérí 100 àbí jù bẹ́ẹ̀ lọ. àmọ́ ńgbà tí mídíà wa dé Facebook TikTok wa tún náà sí rí pé bílẹ̀ Yorùbá ti mọ bá a ti mọ ló ń kà bílẹ̀ wa ti mọ òrìṣà tí ń bẹ́ẹ̀ bọ́ tí ń bẹ́ẹ̀ wọ́n gbégbá orókè àṣetìlẹ̀ India ò tiẹ̀ tó nǹkan kan. ọlẹ́ máa jà míyàn kí ni wọ́n náà lé lórí TikTok kí lọ́ọ̀ lé lórí Facebook ìyẹn orí tí wọ́n ń pa àmọ̀ bóra ni níjoojúmọ́ tí wọ́n ń kọra wọn lẹ́fun tí wọ́n ń rorò aṣọ funfun. ìwọ orí mélòó ẹ̀ ni wọ́n rí tó jẹ́ tilẹ̀ India bọ́ ọba ti sálábàápà díẹ̀ fìrí èyí tí bá ń kúnlẹ̀ fún màálù èyí tí wọ́n ń dáná sọ kẹ́ní kan ọ̀tán bóyá lẹ́ẹ̀kan lọ́dún ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń polú ọjà sí wa nílẹ̀ Yorùbá ẹ̀ ń dojú tì wá ẹ̀ ń dojú tì ran wa. ọlẹ́ máa fapá jánu o mo ti rí kan nínú yín ṣé lẹ́ni náà kọ́ ni àbí lánàá lónà ń kó rọ́ọ̀dù fún mi náà abọ̀rìṣà lónà sì ń sọ pé Suratul Qasas lọ kà dáadáa lọ lè wo àdìsí tó mú wa òun náà ń dọ̀ àáfà àdìsí ẹlẹ́bọ subhanallah ń bọ̀ wá lórí tiẹ̀ ó yẹ kí wọ́n dì náà yẹn ni ẹ̀yin abọ̀rìṣà ẹni tó yẹ kẹ́ lé dànù mùnáfìkì mùnáfìkì ọlọ́run dákun lẹ́yìn tá a ti mọ̀ náà ọlọ́run dákun má ṣì wá lọ́nà ṣe rí ẹlẹ́bọ ntẹ̀mígbà tí ń jẹ́ òrìṣà bíbọ ẹbọ ìṣẹbọ pẹ̀lú Allah eré burúkú ni ọ lè máa bínú eré burúkú ni ìwọ lọ́wọ́ ajé oyé mi wàá fi díẹ̀ múlẹ̀ fún mi pé kì í ṣe eré ibú eré ire ni torí pé mo rí pé ẹ láyà gan ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá mo rí wípé write up kan lórí post kan lórí page kan page yìí adáwò ni o ẹni tí ń control page náà òun kàn fi yín make ẹ lọ́ntì ẹni torí pé ọ̀rọ̀ ẹ̀sìn bí ó bá ti máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò sí nǹkan kan tó ń fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní nǹkan kan tó lè wọ́fà ara ayé ó wá kọ write up kan lórí post kan pé ọ̀nà àbáyọ kan ṣoṣo fún wa ní ká tẹ̀lé ìlànà àwọn òrìṣà wa òjíṣẹ́ olójíṣẹ́ kan kò lè gbà wá. àlàyé ọ̀rọ̀ yìí jáde lórí òkè Ìgẹ̀tì níbi ọdún Ifá àgbáyé Adó-Èkìtì ó ní òjíṣẹ́ olójíṣẹ́ kan kò lè gbà wá. síbẹ̀ ni sẹ́ni bó ṣe sọ yìí eléyìí níbẹ̀ nínú nǹkan tó jẹ́ kí n fẹ́ challenge yín wípé ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá yẹn ń dójú tì wá gan-an. sẹ́rí ìjẹ́ mùsùlùmí tiwa àgbọ́yé àyà kan tọ́lọ́wọ́n bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú òun ò ní foríjìn kò ní ńlá foríjìn yóò rà á náà ni n tó bá wá yàtọ̀ ṣẹbọ o àwọn ẹ̀ṣẹ̀ míì àtún láwọn kàbáyìrí o àwọn gorodọ́ọ̀mù ẹ̀ṣẹ̀ tó o bá fi dẹ́rú ẹ̀ wò ò ní lọ lásán. Ọlọ́run wá ní tó bá wù mí òun lè decide òun lè yáfi ẹ̀ àmẹ́bọ mo wá ronú sí àyà yẹn dáadáa mo rí i pé àánú àwọn ọmọ ẹ̀dá lọ́lọ́run bá ní o Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀dá títí ó fi wá ní gbogbo nǹkan lẹ́lẹ́sẹ̀ mo lè yáfi ẹ̀ tó bá wù mí mo lè decide àmọ́ tó bá ṣẹbọ pẹ̀lú mi ní foríjìn ọ ọkùnrin tó náà ń kóró dù òun náà wá ń sè fọlọ́n sọ wọ́n ti sàlábà rẹ ni ìwọ gbọ́ ọyẹ́ débi pé wọ́n mọ̀ pé wọ́n máa ń sàlábà èèyàn èmi wá fura sí wípé rádàrádà tó fẹ́ máa ṣe náà ní ó fẹ́ máa ṣe àwọn kankan tẹ́bọ̀ tiyín faramọ́ ó wá jẹ́ kó dìnnà ìpọ̀ sí Islam mọ́ torí pé ó mọ̀ pé Islam wọ́n máa dì ọ́ lọ́wọ́ mọ̀ pé eléri ibú ni ẹ má tẹ̀lé o ẹni àánú ni oyin tí ń polo yìí kò sí nánà ẹ̀sìn wa ó jí ọ̀dà bọ̀rìṣà ẹ̀ ń bọ̀ wá lórí tiẹ̀ ó yẹ kí wọ́n dìnnà yẹn ní tẹ́lẹ̀ wọ́n bá pé mùnáfìkí àárín wọn ni ọ́ kò yẹ kílẹ̀ ọgbà ọkọ náà ọgbà mọ̀ ń bọ̀ amẹ́yìn abọ̀rìṣà bọ́ọ̀ ti ní òjíṣẹ́ yìí òjíṣẹ́ tiwa ló lè gbà wá ìtumọ̀ rẹ̀ ni pé òjíṣẹ́ olójíṣẹ́
kò yẹ ká tẹ̀lé àwa náà lójíṣẹ́ tiwa tí Yorùbá náà ń bẹ ó yẹ ká lè tẹ̀lé tiwọn. torí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà ní nínú àdìsí tó lálàáfíà pé man laqiya Allahu la yushriku bihi shay'an dakhala al-janna wa man laqiyahu yushriku bihi shay'an dakhala an-nar. gbogbo ẹni tó bá pàdé Ọlọ́run ó kú láyé kò wá lẹ́bọ lẹ́rù kò ṣẹbọ kan bó ti wò ó mọ pẹ̀lú Ọlọ́run àlìjánà ni ọwọ́ bọ́ ọ bá fi kú tó o bá fi lẹ́bọ lẹ́rù ọ̀rà àná ni. mo wá wòye sí àṣàánú àwọn ọmọ ẹ̀dá ni torí pé tíyẹn bá ti ń já bọ́ọ̀rìṣà gbogbo nǹkan ló lè ṣe tí ó bá kàn ṣe ó lè máa bẹ̀rù ìjọba àmọ́ pé bóyá àyà kò pé Ọlọ́run lè bínú torí kò nígbàgbọ́ ń pa ẹ̀ kò nígbàgbọ́ ń pa ìrìn àjò kíámà. mo fẹ́ bi yín léèrè òjíṣẹ́ táwa tẹ̀lé tí ń jẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ní tí wọ́n mú wá a rí wípé lẹ́yìn pé ó tún ìrìn àjò àlìkíámà wá sí pé lẹ́yìn ikú ìrìn àjò kan tó kù ó tún wá ó dá sí ètò gbésí ayé wa ó gbọ́dọ̀ jàmbẹ́ ẹnìkan ó gbọ́dọ̀ ṣòfófó ó gbọ́dọ̀ bà tẹnìkan jẹ́ ó gbọ́dọ̀ pé gẹ́ ó gbọ́dọ̀ búyàn tí ó bá bú ọ bí èèyàn bá ti sí ọ ó gbọ́dọ̀ ṣe jàmbá fún kódà kó jábọ̀ rìsà ó gbọ́dọ̀ lálà sí ẹ bí ó bá ti dé tó ẹ ó gbọ́dọ̀ gbógun tẹni tí ó bá ti gbógun tì ọ àwa rè pé òjíṣẹ́ lélẹ́yìí òjíṣẹ́ tí ó bá kó bá wa tí ó sọ wá lórí ibú sọ yẹ ká tẹ̀lé kódà kó jẹ́nu ran wa ló pe rẹ̀ lójíṣẹ́. ẹ jẹ́ n bi yín léèrè ẹ̀yin abọ̀rìṣà ilẹ̀ Yorùbá nínú tó jíṣẹ́ tẹ ló lè gbà wá yìí mú wá mo rí pé àwọn ara yín wọ́n máa ń polówó wọ́n náà máa wá sórí mídíà wọ́n máa lé lẹ̀ bí àtẹ oríṣiríṣi ni lójoojúmọ́ oṣólẹ̀ tipa oṣó tipa àfọ̀ṣẹ́ olúgbòhùn mo challenge yín o sẹ́nu tó jíṣẹ́ yìí mú wá náà lọ́wà òjíṣẹ́ wa tẹ ló lè gbà wá hàn sọ yẹ ká bá tara wa jẹ́ òjíṣẹ́ tó bá jẹ́ pé n tó mú wá níta lè fi bá tara wa jẹ́ ó ní kò sí n tó burú mbẹ̀ bó bá sì wù yẹn jáde ẹ máa lọ kí ni olúgbòhùn àwọn àgbàlagbà wọ́n máa fi control ẹranko ní àlejànú wo lẹ fi control ṣètì yẹn bá kó olùjẹ tán tó bá jàdú ló lè tán tọrọ ẹ bá dé kọtọ ẹ kọ lu ẹ̀wọ̀n àfòràn ṣé nínú tó jíṣẹ́ yìí mú wá ìyẹn lè ṣe kí wọ́n dẹjọ́ nù kí lu ọwọ́ àbákan náà ká máa wà lókun kẹ́ ẹ sàṣì adájọ́ kọ́ máa wí kábàkábà ṣé nínú tó jíṣẹ́ yìí mú wá èèyàn lè ṣògùn fẹ́ ẹ̀yọ́nú ayé káyé máa gba tèèyàn àfẹ́kálàyé fẹ́ ná ẹni tó ṣiṣẹ́ sí lọ́wọ́ ẹni tó ní kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kọ́ pàdé ẹ̀ kọ́ máa fẹ́ nípa díẹ̀ ká máa bùn ọ́ lówó so òjíṣẹ́ yìí faramọ́ nínú ẹ̀sìn tiwa òjíṣẹ́ táwa wá tẹ̀lé wa ní ìnàrúkọ̀ wàtàmá ìmọ̀ wàtíwàlà ṣírìkùn ó ní ká pọ̀fọ̀ ká pe ohun kan láti gbé iṣẹ́ fáwọn àlejànú àbí ká máa dé nǹkan mára fún oní protect wa pé bí bá ti ń bẹ lára èèyàn ká dé fún pamara kéèyàn lọ jalè pé tí wọ́n bá yin oníban ìbọn òní ẹran kó sòkí gbẹ́ ẹ má fi ṣèkà o ẹ má fi ṣèkà o wàtíwàlà àtògùnfẹ́ kóbìnrin ó sóògùnfẹ́ sọkùnrin àbí kọkùnrin náà máa sóògùnfẹ́ sóbìnrin ṣe nínú tó jíṣẹ́ tiyín mú wá ṣe ìyàwó lè sóògùnfẹ́ sọ́kọ ẹ̀ kó fún un láfúnjẹ kó sọ ọ́ di dèdèrè kó lè bá rí tọwọ́ ẹ̀ gbà òjíṣẹ́ yìí táwa wá tẹ̀lé wa sọ pé ṣírìkùn ìṣẹ́bọ pẹ̀lú Allah ni Ọlọ́run ló nẹ̀fẹ́ ẹni tọ́lọ́run bá kọ póòrè rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ kò dìgbà tó bá jọ máa taari fún rẹ̀ ní orí ti ẹ̀rù ṣé nínú òjíṣẹ́ yìí tẹ́ ní òun ló lè gbà wá yìí ṣé nínú ẹ̀ náà láwọ́rò wà sí awọ́rò èèyàn lè rí awọ́rò mọ́lẹ̀ tẹ́ bá ní òjíṣẹ́ wa kò faramọ́ ǹjẹ́ mélòó nínú yín ni wọ́n ń jáde ní sépèlé gbogbo ẹni tí bá ń lọ àfọ̀ṣẹ ìpè ìdán ni pé wọn ò ní soríire pé awọ́rò kéèyàn orí nǹkan mọ́lẹ̀ gbogbo àwọn tí ń lọ lọ́tọ̀ kíní yẹn máa fà wọ́n wá ká máa wá túláàsì ká máa wá ràsánà tí wọ́n nílé kí wọ́n máa sì jàrà kí wọ́n máa ra ayọ̀ tí ò ti tán ní wọn. àfòràn àfọ̀ṣẹ olúgbòhùn òṣòlẹ̀ tipa àwúrí ọ̀la owó yìí ọjà bọ́ látòrí igi ni àbí yóò wù láti lẹ́lẹ̀ sẹ́ni tó jíṣẹ́ yìí mú wá nìyẹn sóun ló lè gbà wá. ẹ ṣàlàyé mo fẹ́ kẹ́ jáde kẹ́ ṣàlàyé tẹ́ bá wá ní nǹkan ló mú wá ẹ wá gbé ìdájọ́ lórí ẹni tí bá wá ń polú àtẹni tí bá ń ṣe pé gbogbo ogun wo sàn lẹ̀sìn tí wá faramọ́ òun náà sì ló ṣe proof ní gbogbo àgbáyé bí nǹkan kan bá ń ṣe ọkọ̀dà wọn lè dìtẹ́tì lára ewé lára ọmọkùnrin náà ń sọ pé ìwọ fọlọ́run sọ ọ tún ṣàlàyé oògùn títí ọ tún ṣàlàyé débi pé orí aláǹgbá Ọ̀rúnmìlà náà lọ kọ́ wọn bí wọ́n ti ń jẹ aláǹgbá China lọ gúgú ẹ̀ benefit tó wà lára aláǹgbá jíjẹ ṣé òun náà lọ kọ́ wọn bí wọ́n ti ń lo ewúro ní Cameroon alẹ́ tàn ìtàn jẹ́ àwáwí èmi wá rí wípé